kò sí kinní kan tó ṣe Tinubu o, ó kàn fẹsẹ̀ kọ ni. ọ̀pọ̀ àwọn ọmọọṣẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ti ń pariwo láti àná tí wọ́n sì ń tẹ̀ ẹ́ mọ́ gbogbo èèyàn létí pé kò sí kinní kan tó ṣe ààrẹ Nàìjíríà, wọ́n ló fẹsẹ̀ kọ lásán ni. ohun tí wọ́n ṣe ń ké tantan báyìí ni ti àwọn kan tí àyà wọn já lóòótọ́ tí wọ́n sì rò pé kinní kan ló ṣe Tinubu nígbà tí wọ́n rí i tó pògìrá tó sì ta gọ́ọ̀gọ́ nílùú Ankara lórílẹ̀‐èdè Turkey tó ti lọ bá ààrẹ Recep Tayyip Erdogan lálejò. ohun tó jẹ́ kọ́rọ̀ náà le ni pé gbogbo ayé ló ń wò ó lójú àwòrán àwọn onítẹlifíṣàn àti ayélujára. níbẹ̀ ni wọ́n ti rí Tinubu tó lọ lẹ̀wẹ̀sẹ̀ àmọ́ táwọn agbófinró tó yí ká sáré ṣùgbọ́n ẹ̀ tí wọ́n sì fà á dìde. nígbà náà ni àwọn oníròyìn orílẹ̀-èdè náà gbé kíá ló sì ti kárí ayé pé Tinubu fẹsẹ̀ kọ ó sì ṣubú. àmọ́ lóòótọ́ ló fẹsẹ̀ kọ tó sì pògìrá, kì í ṣe pé ó ṣubú délẹ̀ rárá ni. ohun tí àwọn míín wá ń sọ ni pé ara bàbá náà tí ò yá ló jẹ́ kó lè ṣubú bẹ́ẹ̀. ohun tó sì fà á tí àwọn èèyàn nílé iṣẹ́ ààrẹ ṣe tètè ń pariwo rèé tí wọ́n ní ìfẹsẹ̀kọ náà kò ṣe kinní kan o, bẹ́ẹ̀ ni kì í ṣe pé ó ní í ṣe pẹ̀lú àìyá ara nítorí Tinubu ń bá iṣẹ́ tó lọ ṣe ní Turkey lọ o. ohun méjì ló papọ̀ tí ọ̀rọ̀ náà fi di ariwo. àkọ́kọ́ ni pé àwọn kan ti ń sọ̀rọ̀ láti ọjọ́ yìí wá pé ààrẹ pàápàá ò gbélé tí wọ́n ní gbogbo ìgbà ló ń wá orílẹ̀-èdè kan lọ ṣáá. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ìṣòro ló wà ní orílẹ̀-èdè tirẹ̀ tí kò dojúkọ tàbí kó wá ojútùú sí. ní gbogbo ìgbà tí eléyìí bá ti jáde lẹ́nu àwọn èèyàn ni àwọn àgbà nídìí iṣẹ́ ìjọba yóò ní kò sí ohun kan tó yẹ kó fa àhesọ tàbí awuyewuye irú eléyìí, torí kò sí ìgbà kankan tí ààrẹ lọ sí ìrìn àjò tí iṣẹ́ tó yẹ kó ṣe mẹ́hẹ̀ tàbí tí àwọn èèyàn kò lè ṣe iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe. wọ́n ní gbogbo bí Tinubu ti ń lọ káàkiri yìí iṣẹ́ náà ló ń ṣe, torí kò sí ìgbà tí àwọn èèyàn ẹ̀ fẹ́ bá a sọ̀rọ̀ tàbí tí wọ́n fẹ́ bi í léèrè ohunkóhun tí wọn ò ní gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ láì jẹ́ pé yóò gbé tẹlifóònù náà fẹ́ nìkan. bẹ́ẹ̀ ni ẹni tó bá fẹ́ rí pàápàá yóò rí àwòrán ẹ̀ fúnra ẹ̀ nínú fídíò láti bá a sọ̀rọ̀ tó bá fẹ́ sọ. àwọn míín sọ ọ́ débi pé bó ti ń lọ sírìn àjò náà pàápàá ọ̀nà láti lọ gba ìtọ́jú lọ́dọ̀ àwọn dókítà òyìnbó ẹ̀ ní pé kì í ṣe gbogbo ìrìn àjò náà ló jẹ́ ti iṣẹ́. gbígba ìtọ́jú pọ̀ nínú kinní náà ju ohun tí wọ́n ń sọ fáráàlú lọ. eléyìí sì ní ìdí kejì tí wọ́n fi ń pariwo. ṣùgbọ́n àwọn èèyàn ìjọba àti àwọn ẹgbẹ́ òṣèlú rẹ̀ kò yéé tako àwọn tí wọ́n bá ń sọ báyìí. wọ́n ní tí wọ́n bá ti túdìí ọ̀rọ̀ náà wò àwọn alátakò ni wọn yóò bá níbẹ̀ pé kò sí ohun tó ṣe ààrẹ. pírí lolongo ẹ̀ ń jí, kò sẹ́nìkan tí yóò sọ pé òun bá òkùnrùn ẹyẹ lórí ìtẹ́ ẹ̀. wọ́n ní kódà kókó lára ọta ẹ̀ le. tàbí ó dijọ́ wo tí wọ́n gbọ́ pé wọ́n gbé ààrẹ dìgbàdìgbà níbì kan. wọ́n ní kò jọ pé ara Tinubu yá ju ara àwọn míín tí wọ́n ń pariwo ọ̀rọ̀ báyìí lọ o. ṣùgbọ́n ìfẹsẹ̀kọ yìí di ariwo nítorí tí àwọn míín ti fọkàn sí pé ara ẹ̀ kò yá àti pé ẹ̀yà ara ẹ̀ yẹn ló jẹ́ kó fẹ́ ṣubú bí ìgbà pé òòyì ló kọ́ ọ. ṣùgbọ́n Báyọ̀ Ọ̀nànúgà ní iléeṣẹ́ ààrẹ ní kò sóhun tó jọ bẹ́ẹ̀ rárá o, pé pèpele kan ló wà níbẹ̀ nítorí irin kékeré kan ó wà lábẹ́ ibi tí wọ́n tẹ́ rọ́ọ̀gì lé lórí, pé ohun tó jẹ́ kí ààrẹ fẹsẹ̀ gbá kinní náà nìyẹn. bó sì ti fẹsẹ̀ gbá a ló jẹ́ kó ta gọ́ọ̀gọ́, nígbà tí wọ́n sì ti fà á ló ti padà dúró ṣanṣanran. wọ́n ní lẹ́yìn náà pàápàá ló lọ bá ààrẹ orílẹ̀-èdè Turkey tó gbà á lálejò ṣèpàdé tó sì ń kiri gbogbo àwọn ibi iṣẹ́ tó ní tẹ́lẹ̀ láti ṣe tó ń ta pọ́npọ́n. bí a bá sì yẹ ọ̀rọ̀ àwọn èèyàn ààrẹ wò dáadáa, wọ́n ní kì í ṣe eré ni ààrẹ Tinubu bá lọ sí Turkey o, pé yàtọ̀ sí pé ààrẹ orílẹ̀-èdè náà Recep Erdogan ti wá sí orílẹ̀-èdè yìí tí òun náà ti bá wa lálejò níbírí, ìyẹn láàrin ọjọ́ 19 sí 20 oṣù kẹwàá ọdún 2021 lásìkò tí ààrẹ Muhammadu Buhari ń ṣèjọba. Tinubu fẹ́ kí okùn àjọṣe tó wà láàrin orílẹ̀-èdè méjèèjì túbọ̀ lágbára sí i ni. àkọ́kọ́ sì nìyí tí Tinubu yóò lọ sí orílẹ̀-èdè ọ̀hún. ohun mèremère tí yóò sì ṣe àǹfààní fún orílẹ̀-èdè méjèèjì ló torí ẹ̀ lọ. ètò ọrọ̀ ajé tó dáa,
àti àjọṣepọ̀ lórí ọ̀rọ̀ ìlera pẹ̀lú àwọn nǹkan ìdàgbàsókè míì ní kókó àwọn ohun tí wọ́n fẹ́ ṣe àdéhùn lé lórí. ohun tó sì jẹ́ kí wọ́n fi tijó tìlù àtìfọn pàdé ẹ̀ rèé tó jẹ́ olórí ilẹ̀ náà ń dúró dè é bí wọ́n sì ti kọ orin àpilẹ̀kọ ti Nàìjíríà tán tí wọ́n kọ ti Tọ́kì làwọn aṣáájú ilẹ̀ méjèèjì bẹ̀rẹ̀ sí í yan láàrin àwọn ọmọ ogun wọn. níbi tí wọ́n ti ń yan lọ yìí náà ni Tinubu ti fẹsẹ̀ kọ ṣùgbọ́n eléyìí kò dá ohunkóhun dúró torí bí wọ́n ti fà á sókè náà ni wọ́n tún ń yan lọ kò sì tún sí kinní kan tó ṣe é títí tí wọ́n fi parí ètò náà tí wọ́n sì dáná àwọn ayẹyẹ míì fún un. bí a ti ń wí yí pàápàá ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣòwò àti àwọn oníléeṣẹ́ ńláńlá ní Tọ́kì ni wọ́n ti ń gbà ààyè láti wá rí ààrẹ Tinubu lórí àwọn iléeṣẹ́ tí wọ́n ní àwọn lè dá sílẹ̀ ní Nàìjíríà tiwa. bẹ́ẹ̀ náà sì ni ìpàdé ńlá yóò wáyé láàrin òun àti àwọn ẹgbẹ́ oníléeṣẹ́ gbogbo. àwọn tí wọ́n mọ̀ nípa ètò ọrọ̀ ajé sọ pé pẹ̀lú bí ààrẹ ṣe lọ sí Tọ́kì yìí bí àwọn iléeṣẹ́ láti ọ̀hún bá yadé sí Nàìjíríà ọ̀nà tí wọn yóò fi dá sí ètò ọrọ̀ ajé wa yóò ya àwọn ọmọ onílùú pàápàá lẹ́nu. nínú ìrìn àjò yìí àwọn mínísítà bíi Délé Aláké, Lateef Fagbemi, Wálé Ẹdùn àti mínísítà tuntun fún ètò ààbò Christopher Musa ni wọ́n jọ wà níbẹ̀. ohun tí ọ̀pọ̀lọpọ̀ ṣe nígbàgbọ́ nínú ìrìn àjò náà rèé tí wọ́n sì ń sọ pé kí àlọ́ dáa kí àbọ̀ sunwọ̀n àti pé dáadáa ló wà nínú abidi dídùn ni ọsàn yóò so. Ọláyíwọlá Alága ló ń ṣe àkọsílẹ̀ ìrìn àjò ààrẹ Bọ́lá Tinubu sí orílẹ̀-èdè Tọ́kì fún bùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.